Olúwa wa Ẹlẹ́dàá wa dúpẹ́ fún ọ. Alhamdulillah. Nítorí tó pa wá láṣẹ náà ni bí n tó dùn mọ́ wa bá ṣẹlẹ̀ ká dúpẹ́. Bá a ṣe ń tí bí n tí ọ̀ sì dùn mọ́ wa náà bá tún ṣẹlẹ̀ ká tún dúpẹ́ fún rẹ̀ Ọlọ́run. Nítorí pé law ittala'tumul ghayba lakhtartumul waqi'a. Tó bá ṣe pé bá máa ti ń bẹ ní kọ̀kọ̀ Ọlọ́run ni ẹ tún máa dúpẹ́ máa rá bàbà fọlọ́run pé èyí dá eléyìí tó ṣe yìí dá èyí tó ṣe yìí dá. A ní kankan dúkà dúpẹ́ fún rẹ̀ Ọlọ́run lọ. Àwa fi ọpẹ́ náà atọrọ kí àbíkẹ́ fọ́gà wa ṣáájú wa ní Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá kí ànábì Ọlọ́run bá kí ànábì àtàwọn ilé ànábì àtàwọn sàhábà. Àmín ya Allah. Ìjókòó wa nírọ̀lẹ́ tòní ó kà mí láyà nígbà tí àwọn mísánà ń jíṣẹ́ fún mi ìpè gbogbo tí wọ́n jẹ́ máa panupọ̀ sí òní pé wà sí ó bẹ̀rẹ̀ lónìí. Ká sọ pé wà sí ó bẹ̀rẹ̀ lónìí òun gan lásán òun gangan ti kọ́kọ́ kó jìnnìjìnnì bá yàtọ̀ rárá wa ò tí ì balẹ̀. Karamakumullah. Àìbalẹ̀ ara wa òun ń bẹ lára. Kéèyàn sọ pé kéèyàn wá jòkó ní wàásí lónìí ara èèyàn tí ì balẹ̀ láti gbọ́ wàásí. Ká tó wá sọ pé wọ́n á ní tọ ọ̀dà wọlẹ́yìn lẹ́yìn ṣe wàásí tèmi ti jẹ́ ẹ̀sìjára mi ọ̀balẹ̀ náà. Àmọ́ mo tún kà kún oríire níwájú Ọlọ́run wípé Ọlọ́run dákun àfibọ́ ti tọ́nu ọláàrẹ àfibì ọ̀. Akramakumullah. Dákun bá wa kẹ́ bàbá àmọ́ má gbà. Àmín ya Allah. Ṣùgbọ́n síwájú ohun gbogbo bàbá wa àkọ́kọ́ tá àkọ́kọ́ kí bàbá wa lọ́lọ́ba lọ́nà àti gbogbo agbègbè rẹ̀. Ṣé ṣéwù náà dáadáa. Allahu ya'simuka minan nasi la takhafu darkan wa la takhsha wa la hawla wa la quwwata illa billahil aliyyil azim. Akí bàbá wa bá lọ́rin ipé wọ́n kú aráfẹ́ra kù wọ́n kú ìlédè ẹni Ọlọ́run wọ́n kú ìlédè bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà akin nínú àwọn akin èèyàn gidi aládéhùn olùdó ti àdéhùn nínú àwọn olùdó tàdéhùn wọ́n kú ìlédè bàbá ìmọ̀ọ́mọ́ àgbà ẹni tó ti pé ibi tí máa ń lọ ìjọba lòun dúró sí wọn ò ní dúró níbi irọ́. Ibi tí wọ́n wá dúró tí wọ́n bá wá dúró ní nǹkan kò ní yẹ̀ wọ́n lẹ́sẹ̀ ń bẹ̀. Allahu akbar. Akíbàbọ̀ ọba lọ ní pé wọ́n kú lédè ìmáàmù tó ti pé àti nílé àti lóde wọ́n fi wọ́n bàbá ọba lọ ní rí wọ́n fi yan gàn. Akíbàbọ̀ ọba lọ ní pé wọ́n kú lédè ìmáàmù táwọn èèyàn fẹjú ẹ̀ sùn. Sẹ́lómi ọmọ ṣàṣáájú nígbà míì wọn ní ti bàbá là ń wò mọ́lá o. Wọn kí bó ti ṣéjú ní inú. Wàláhì àbá ìmáàmù rí bẹ́ẹ̀. Akíwàbọ̀ ọba lọ́dún tí wọ́n kú lédè ìmáàmù àfọ́n tafsiri wọn tí wọ́n jòkó gbọ́ tafsiri wọn. Àfọ́n oníwàásí wọn tí wọ́n jòkó gbọ́ wàásí wọn. Ọlọ́run o má fi kú bàbá ìmáàmù dàmú bàbá ọba lọ́rin o. Báwa rọ́ wọn lójú báwa mú wọn dúró. Má dààmú wọn má fìtínà wọn. Àmín ya Allah. Àmì tí gbogbo jàmáà yìí bá ṣe lẹ́ẹ̀kan náà. Àmín. Akí gbogbo àwọn bàbá wa balógun àti mágàjí pé wọ́n kú àṣẹ̀yìndé bàbá àmọ́ má gbà. Àwa kí àwọn bàbá àmọ́ mọ̀lẹ́ bàbá àmọ́ gàmbàrí bàbá wa jánásì bàbá wa fà rábàná bàbá àmọ́ má gbà lágbàjù. Akí wọn ọ̀dà akí wọn kú bàbá àmọ́ má gbà. Walimauta fabikuli wa ma wara'a. Afá dáadáa yìí. Aminu ma li adin bara'a. Akí gbogbo àwọn àlùfáà bàbá wa Láàjì àgbà. Adamallahu hayatahu. Tí bàbá àmọ́ má gbà kọ̀ǹfàmù rẹ̀ fún gbogbo ayé pé àfáà mi. Akí wọn kí wọ́n kú aráfẹ́ra kú ọmọ kí wà mú yẹn gàn.
أكرمكم الله. téèyàn bá máa ríra yàn lórí àlùkìyámà nísìnyí bàbá alájí àgbà ó máa sọ pé ìmáàmù ẹ̀ máa wọlé. bàbá àmọ́ má gbà wọ́n kọ́ ládàbí lára alájí àgbà débi pé gbogbo orúwa ẹni bàbá àmọ́ má gbà ó tún máa wá pọ́n wálé bẹ́ẹ̀ wọ́n ti bá lára àfa àwọn nítorí ẹ̀ làlájí àgbà máa lò fún màmá àgbà. bàbá alájí àgbà yìí ló họ́ fún màmá àgbà. لا علمت ما وراءك لما ضحكت ولا كثرت البكاء. ẹ dákun gbogbo ẹni tó bá wà ní àyín tí wọn bàbá national mission ọmọ wọlé gbogbo ẹni tó bá wà ní àyín tí ẹ̀mí ìdárò ọba sílẹ̀ mi rẹ̀ kọ́ máa lọlé. bẹ́ẹ̀ ni bàbá. òní náà ni bàbá ìmáàmù wọlé kò yẹ kó tí wọn gbọ́dọ̀ máa rí wa lókèrè kan párọ̀ yé kan tó ń wá ń bì kan. bàbá national mission ẹ máa wọlé. علمتنا وراءك ẹ máa wọlé. لما ضحكت. bàbá national mission bàbá ẹ̀yìn tá a kí bàbá wa Alhaji àgbà tí wọ́n kú ara fẹ́ra kú bàbá màmá àgbà a kí bàbá wa Alágége wọ́n kú ara fẹ́ra kú bàbá màmá àgbà bàbá àgbà Lágbàjì wọ́n kú ara fẹ́ra kú bàbá màmá àgbà a kí bàbá wa Salati àti gbogbo Kàdìríyà a kú ara fẹ́ra kú bàbá màmá àgbà a kí gbogbo Tìjàníyà pátá ipò a kú ara fẹ́ra kú bàbá màmá àgbà. Bàbá tí máa kírun sí gbogbo èèyàn la tí gbogbo ayé máa retí pé màmá àgbà fẹ́ dé àwọn ni wọ́n kírun sí bàbá mi la kírun sí ìyá mi la òní la wá kírun sáwọn náà la. اذكر الموت هادم اللذات وتحيا لمشاء سوف ياتي. ẹ dákun mo ti bẹ̀ wá wípé nítorí gbọdọ̀ máa bẹ lọ́kàn wa ni pé ìjókòó dárò níjókòó yìí kìí ṣe ìjókòó àròyé ó yẹ kára wọ́ balẹ̀ ní kódà béèyàn bá gún ọmọ gùn padà nítorí pé ẹni tó bọ́ sí sàárè kí la mà tójú ẹ̀ ń rí nísìn tó sì pé wọ́n máa wá bẹ̀ láyé lẹ́nu pé wọ́n tẹ̀ ọ́ mọ́lẹ̀ lásán lọ́hùn bínú ìpẹ́ tá a dàgbọ́ àwọn kí ni wọ́n rí ṣe sí i. اذكر الموت هادم اللذات وتحيا لمشاء سوف ياتي. ẹ̀rù gbọ́dọ̀ bà wá bẹ́ẹ̀rù tí máa bà wá níbi owó kú ẹ̀rù wá bà wá níbi ikú bàbá màmá àgbà ìwúlò wọn jẹ́ kí ikú wọn bà wá lẹ́rù bí ìgbà tó ṣe wípé wọn ò dàgbà wọ́n sì dàgbà. wọ́n di máàmù ní 1983 bàbá wo ti tírì sóní ọjọ́ 43 years gọ́hùn. أكرمكم الله. ọlọ́run àmọ́ dọjọ́ náà lójú wa bí àná lórí bíi pé wọn ò tí ì lo nǹkan kan látara ìwúlò wọn àti dáadáa wọn. ṣùgbọ́n kálukú wa n táwọn àlùfáà ń ké fún wa nú al-Qur'an àti n táwọn gbọ́nú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam. ó ṣàfihàn rẹ̀ fún wa pé òdodo lọ́lọ́run lóòótọ́. mo kí bàbá wa Professor Mashood Mahmood Jimba. دام الله حياته. wọ́n jẹ́ ọ̀gá wa àgbà. كرمكم الله. Kwara State University DPC ni wọ́n bẹ́ẹ̀ tún ni àwọn ni chairman bọ́ọ̀dù alálàájì lọ́wọ́lọ́wọ́ báyìí bí wọ́n ti ń bọ̀ láti Saudi ni wọ́n dá sí àyè wọn àti ìwọlé rárá wọ́n láwọn dẹ́kun lánàá àwọn ń sáré bíi káwọn ó lè meet up pẹ̀lú janaza láàárọ̀ àwọn ọ̀wá lè mékè àwọn ọ̀wá tí ìwọlé rárá tààrà yayín làwọn ń bọ̀ wá Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o mo kí bàbá wa dání híyàngìrì ẹ ṣe báwa lọrin bọ́ máa lọrin tó tí senu. أكرمكم الله. gbogbo àìtọ́ máa lọrin báwa tí nǹkan bá ti ṣe ń lé yọ máa sáré bọ̀ wálé ẹ wá sáré wálé lánàá gbogbo àwọn tó rí yín nígbà tí ẹ dé lánàá pẹ̀lú charter flight wọ́n tún rí gbàtẹ́ tún lọ wọ́n tún rí gbàtẹ́ tún dé láàárọ̀ yìí. wọ́n dé lánàá àjọ gbọ́ pé wọ́n lọ da aago 10 láàárọ̀ la wọ́n sì padà sábùjá bẹ́ẹ̀ wọ́n sì tún padà dé láàárọ̀ yìí bẹ́ẹ̀. لا إله إلا الله. bí Ìlọrin bọ́mọlúwà bí Ìlọrin tí
bí lọrin ti ṣe gangan nù original lọrin tó bá gbélé. Allahu akbar. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Àmín. Ọba san yín lẹ́san rí. Àmín. Àti gbogbo ohun tí ń jẹ́ jàmáà yín pátá ẹ dákun torí àsìkò. Ìlú Ìlọrin ìlú àlùbáríkà ni púpọ̀. Àmọ́ lára àlùbáríkà wa ni kò sí òǹtọ̀hún tí kù máa gbò ní dùn. Akramakumullah. Nítorí pé àyè máa gbà yàtọ̀ nínú gbogbo àyè gbogbo àwa yòókù. Bàbá wà níbì kan tí wọ́n bá ń pọ́n wálé á máa pa àwọn bàbá ń bẹ ńlé. Nínú àwọn bàbá tí ń bẹ ńlé nínú àwọn àlùbáríkà tí ń bẹ ńlé náà ni màmá àgbà wà. Bàbá màmá àgbà tí wọ́n kájú ẹ̀ wọ́n bá yọ tí wọ́n ní màmú wa lóde yìí inú yìí ó sì máa dádùn pé màmú ti wà lóde yìí. Wọ́n bá jòkólẹ̀ èyí ó sì máa rí dùnnú lára wọn pẹ̀lú pé yẹ̀sì màmú wa lóde yìí. Ọlọ́run wá fún wọn ní bàṣáṣá tó lọ́wájú yìí màmú ọmọ rẹ́rìn ni. Àná Ọlọ́run bẹ lára wọn débi òkí bàbá wa làdáni bàbá màmá gbà òkí bàbá wa jòǹkò ń bàbá wa kẹ́yẹ díẹ̀ dákun ń gán síra wọn ẹ̀ dákun. Akramakumullah. Mo kí bàbá wa míṣánná kọ̀rí náà àwọn àgbà ọmọ kí wà fáwọn Sàdùdín gbogbo yín ẹ̀dá kún mú kí àti gbogbo ọmọ kí wù bàbá. Akramakumullah. Gbogbo àwọn àgbàlagbà inú ilé ẹ̀ka àwọn ẹlẹ́yà bàbá. Bàbá màmá àgbà kálukú ní bàbá ti níbi tí bàbá ti kọlà sínú ọkàn wa. Bàbá ń gbọ́ pé àwọn olówó ń pe bàbá. Tálíkà náà ó sì wá pe bàbá màmá àgbà pé ẹ̀dá kún mọ́ fẹ́ yín wọ́n sì dáyàn lóhùn. Allah. Kíní òun ó jẹ́ kí kálukú ọ̀fẹ́ lè sọ déédéé iye ìgbà tóun ti wá kúnlẹ̀ lọ́dọ̀ mọ́mọ́ àgbà rí nínú ọ̀rọ̀ tèmi bàbá àgbà yára tájọ ń sọ lánàá nígbà tá à ń sọ̀rọ̀ wọn. àmọ́ lọ́hùn sọ fọ́gà wa nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitani rajim. bismillahir rahmanir rahim. وبه نستعين رب زدني علما. ṣe ẹkú ìyà ẹkú àwọn kìyìn àfa àwọn kìyìn pọ̀lọ̀dọ̀ jimba nù national media. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. Bọ́dì ogun ọ̀rọ̀ ní yawma la yanfa'u malun wala banun. La yanfa'u malun wala banun illa man ata Allah biqalbin salim. Yawma ọjọ́ náà ni o. La yanfa'u malun wala banun. Ẹ dákun ẹ̀yin elétò ẹ̀mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ̀yin elétò ẹ̀yin lẹ́la àwọn ọmọ kéwú àwọn ọmọ kéwú tẹ́ bá rí tọ́jú ọmọ ilé kéwú wa ní àyín tàgà bẹ́ndì rẹ̀ gbàgáǹdì rẹ̀ fáwọn afáà wa tí wọ́n jòkó ẹgbàgà àwọn tó ń gbogbo ẹ̀yin lẹ́la àwọn ọmọ kéwú yìí. يوم لا ينفع مال ولا بنون. Yawma ọjọ́ tó ṣe pé la yanfa'u مال ولا بنون. Ajá Kabir Afuku Al-Bagawi من أتى الله بقلب سليم. يوم لا ينفع مال ولا بنون. owó ni ọmọ ni kò séwò lẹ́yìn. لا ينفع مال ولا بنون kò sí wò lẹ́yìn mọ́. إلا من أتى الله بقلب سليم. èyí tá a bá sọ pé la yanfa'u àwa ní kò wúlò rárá kò wúlò kọ̀ọ̀kọ̀ gba nílẹ̀ láàbáwí. yawma la yanfa'u malun wala banuna ọjọ́ tó wọ ẹni ọ̀gbá nílẹ̀ ọjọ́ tó mọ ẹni ọ̀gbá nílẹ̀ ọjọ́ tí ìyàwó ọ̀gbá nílẹ̀ ọjọ́ tí bíbí ọ̀gbá nílẹ̀. يوم لا ينفع مال ولا بنون illa man ata Allah إلا من أتى الله
بقلب سليم. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé bọ̀ láti ta kò síbi tẹ́ wọlé sí mọ́ ẹ dákun ẹja gbara wa láyè. رحمكم الله. kò síbi tẹ́ wọlé ẹja gbara wa láyè. ẹ dákun kálukú ó sì tọ́jú fóònù rẹ̀ tó ní ta wá sí ń bí ìyàtọ̀. يوم لا ينفع مال ولا بنون. àbá yìí أكرمكم الله. ọjọ́ tó ṣe pé لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. ẹ dákun jàmá ẹja farabalẹ̀ torí Ọlọ́run. المسلم الحق. àfà bàbá wa mọ́mọ́ àgbà ọ̀rọ̀ Shehu Sha'rawi rahimahullahu ta'ala. رحمه الله تعالى. àfà ńláńlá nílẹ̀ Mísírà Ọlọ́run bá dúpẹ́ fún yín bàbá mo kí yín. المسلم الحق bàbá wa Shehu Sha'rawi ní mùsùlùmí tòótọ́ mùsùlùmí òdodo. مشغول بإيمانه. ìmánì rẹ̀ ni ó jẹ́ lógún ìmánì rẹ̀ ó jẹ́ lógún ìmánì mùsùlùmí òdodo yó jẹ́ lógún yó jẹ́ lógún. والمسلم المتصدد wọ́n mùsùlùmí aláṣejù. فإنه مشغول بإيمان غيره. ìmánì ẹlòmíì ni ó jẹ́ lógún. alákatakítínù. الله. ẹni tó gbé ìmánì ẹlòmíì ni ó jẹ́ lógún. àwọn bàbá wa àwọn àlùbáríkà wa ìtọ́jẹ́ wọn lógún náà ní ìmánì wọn. àwọn èèyàn kan nínú ayé lónìí ìmánì òní ìmánì ni wọ́n ń sọ́ọ̀kì. الله. lágbájá ò ní gbàgbọ́ sọ́lọ́hún ẹ̀rí pé tí sèyí kò lè ráàlì jẹ́nà ẹ̀rí pé léyìí ò lè ṣe kínní ẹni wọ́n ń sọ káàkiri. والمسلم المتصدد فإنه مشغول بإيمان غيره. àmọ́ àfáà wa Sha'rawi ló wí bẹ́ẹ̀. أكرمكم الله. àkọ́kọ́ nù. ثانيا ẹlẹ́ẹ̀kejì المسلم الحق mùsùlùmí òdodo mùsùlùmí tòótọ́ mùsùlùmí tòótọ́. يسعى لإدخال نفسه وغيره الجنة. gbogbo ayé tí mùsùlùmí wa máa sá ànígbóhùn ó ṣe wà àlìjẹ́nà tẹ́lómi inú tún wà àlìjẹ́nà pẹ̀lú òun. الله. ntí mùsùlùmí gidi máa ṣe òun náà ni yóò ṣe wà àlìjẹ́nà tẹ́lómi náà ó sì tún wà àlìjẹ́nà. والمسلم المتشدد mùsùlùmí alákatakítí يسعى لإثبات أن غيره سيدخل النار. ààrẹ ntí mùsùlùmí alákatakítí ọmọ sá ni pé ànílágbájá ò wọ̀ náà ànílágbájá ò wọ̀ náà ànílágbájá ń ṣe báyìí yóò wọ̀ náà. òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ò tí ì ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ o. ntí ọmọ ṣe ìsìbáàtù rẹ̀ fẹ́ lo iná ní ọmọ ṣe ìsìbáàtù أن rẹ̀ fẹ́ lo. غيره سيدخل النار. tọba tó ròyìn kèfèrí lọ́dọ̀ ààrẹ ọmọ tí ń jẹ́ kèfèrí Ọlọ́run fúnra ara rẹ̀ ló dá kèfèrí ló sì máa ti ń jẹ́ kèfèrí ló sì máa rú kọ̀kọ́ sì máa gbangba. الله. àmọ́ àwọn mùsùlùmí tí èsè mùsùlùmí gidi tí èsè oríjìnà mùsùlùmí tá a dúpẹ́ tọ́lọ́wọ̀n kó wa lé wọn lọ́wọ́ orí ibi táwọn máa wà òun náà ní pé lápẹ́jọ́ يسعى لإثبات أن غيره سيدخل النار. ààrẹ gbẹgbẹ rẹ̀ ń bí ọwọ́ náà ni wọ́n máa sá káàkiri. ثالثا ẹlẹ́ẹ̀kẹta المسلم الحق mùsùlùmí òdodo يبعث للآخرين عن الأعذار ليغفر لهم الأخطاء والزلات. àfáà yóò dáa fún ọtí ọ̀pọ̀ أكرمكم الله. barakallahu fi mùsùlùmí tòótọ́ gbogbo ojú ọ̀nà tí mùmínì ẹgbẹ́ rẹ̀ ó fi ráfìríjì ni wọ́n máa wá kò ní sọ pé ó tán fún yín الله. nítorí ṣe yóò lè rà nú Ọlọ́run mọ́. ààrẹ tí ọmọ sá ìgbani níyànjú ìkìlọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún ni àti máa wọ́n náà bẹ́ẹ̀ yóò ṣe wà lìjẹ́ náà ni mùsùlùmí gidi ọmọ sá. يغفر لهم الأخطاء والزلات. Ọlọ́run ó ṣe ṣàforíjì fún wọn. àyà yìí tó ń bá ń ṣe ọ̀rọ̀ àforíjì àwẹ̀ yìí tó ń bá ń gbà ọ̀rọ̀ àforíjì sàrà yìí tó ń bá ń ṣe ọ̀rọ̀ àforíjì náà làwọn àlùbáríkà nìyẹn wọ́n máa ṣe àwọn mùsùlùmí tòótọ́ ṣùgbọ́n mùsùlùmí. والمسلم المتشدد فهو يفتش عن أخطاء الآخرين وأفواتهم لمعاقبته وتكلم عنها. àwọn tí ń ṣe mùsùlùmí gidi àwọn làwọn tí wọ́n máa wá àṣìṣe ọmọlàkejì wọn àwọn làwọn tí wọ́n máa wá ẹ̀ṣẹ̀ sọmọlàkejì wọn lọ́rùn kódà wọ́n máa lọ fi mú fúnlẹ̀ pé ẹgbẹ́ bò ní ṣe inú yàrá rẹ̀ ẹgbẹ́ bò ní ṣe máa ṣe kí wọ́n bá a lè máa fún ní tíkẹ́ẹ̀tì iná lọ́dọ̀ ara wọn nígbà táwọn ni wọ́n ní iná lọ́dọ̀. يوم لا ينفع مال ولا بنون. ọjọ́ tó ń bọ̀ wá la yanfa'u malun wala banun. inú àwọn èèyàn pọ̀ tó yẹ ká kí àwọn èèyàn pọ̀ tó yẹ ká kí. أكرمكم الله. àmọ́ nù àwọn tí wọ́n sunkún bàbá ìmáàmù lójú mi ní Waziri Ngeri الله. wọ́n sunkún bàbá ìmáàmù lánàá nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ الله. wọ́n wá ní nínú àwọn tí bàbá mi fà mí lé lọ́wọ́ nù níjọ́ tí n sì ti ń gbàmọ̀ràn lọ́dọ̀ ìmáàmù máàmù sì mí lọ́nà rí الله.
njọ́ tí n ti ń gbà mọ̀ lọ́dọ̀ ìmáàmù chief ìmáàmù sì mí lọ́nà rí mo wá ní ìrírí kí ọ̀rọ̀ ọba yẹn nu jẹ́ báyìí rí wọ́n ní mo jẹ́ rí ìmáàmù tọ́jú ni. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. ẹ̀yin lọ ní gbogbo ẹ̀yin tẹ́ ga lọ́mọ lọ tẹ́ lẹ́mìí bẹ́ẹ̀ lọ́kàn gbogbo kálukú wa la àwa tá a kéré yìí a mọ gbàtí bàbá ìmáàmù di ìmáàmù ní ti kálukú wò lónìí pé wọ́n wá ń gbé jíìpù bò wọ́n ibẹ̀ kí wọ́n ti bẹ̀rẹ̀. Allah. àwọn kan ni wọ́n dúró àwọn kan Allahu Akbar àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù ńjọ́ tí lọ́rin ọ̀ máa bá a fún ìmáàmù lásọ. àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù ńjọ́ tí lọ́rin ọ̀ máa ké bákan lọ́ọ́ ìkílẹ̀ ìmáàmù orí. àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù ńjọ́ tí bàbá ìmáàmù ò ní mọ́tò. La ilaha illallah. àwọn kan ni wọ́n fi mọ́tò wọn dín bàbá ìmáàmù. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. àbá yìí أكرمكم الله. àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù bẹ́ẹ̀ tínú ilé tó fi padà tí jíjẹ fi padà tí mímu change tí wíwọ̀ change tí gúngùn change àwọn kan ni wọ́n dúró bẹ́ẹ̀ kì í máa sò ní. الله. ọ̀dà ẹ jẹ́ kí n tiẹ̀ kọ́dà jẹ́ ń sọ fún wa kì í máa ṣe kí wọ́n pilẹ̀ pé gbogbo Ìlọrin ń pè wọ́n jọ wọ́n jẹ ìmáàmù أكرمكم الله. tọ́wá di wípé bàbá rí ìmáàmù lónìí bí ìgbà téèyàn ọ̀rá nàbì ni. صلى الله عليه وسلم. kì í máa ṣe kí bẹ́ẹ̀ ni wọ́n pilẹ̀ gbogbo tíjọ́ ọmọ kéwú àwọn wọ̀nyí usuwa tó ń hasana ni wọ́n fún wa àwòkọ́ṣe ni wọ́n fún wa. الله. àfa yìí mọ́tò wa di tí bàbá ìmáàmù lè jókòó tí wọ́n nàṣẹ̀ tí ò lè jẹ́ wọ́n nàṣẹ̀ rí mọ́tò lo mọ́tò tí wọ́n lè nàṣẹ̀ nú ẹ̀ rí. الله. mi ò mọ̀ kọ́ ẹ̀. يوم لا ينفع مال ولا بنون bá a tún kí wọn kú oríire ńjọ́ náà. إلا من أتى الله بقلب سليم. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa dúró dídúró wípé ojú òní tẹ àwọn àfa ojú òní tẹ àwọn ojú òní tẹ̀yìn náà. آمين. ojú òní tẹ̀yìn náà. ọ̀n retí àfa lóde rẹ̀ àfa tó ń retí lóde rẹ̀ ọwọ́ àgbẹ̀ gbogbo ayé àfa wa gọ̀kadà wa àfa kọ́ lójú tì ìwọ lójú tì. الله. ìwọ lójú tì ògùn torí ìwọ ni wọ́n sọ wípé sáfà tẹ́ retí náà ni. كيف؟ ìmáàmù yín náà lélẹ̀ àwọn náà wọ́n dé wọn ẹ̀fọ́n bẹ̀rẹ̀ wá pẹ̀tọ́ àtètè rí ọ̀kadà ní wàláhì ìmáàmù kọ́ lójú tì wọ́n lójú tì. عيش ما بدا لك سالما. àbá dáadáa yìí أكرمكم الله. ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá nílọrin bàbá ìmáàmù tí wọ́n lọ yìí ni ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá àfà yìí ẹ̀rù Ọlọ́run wa bà mí lára wọn nítorí pé àwọn èèyàn ò rí wìláyà lára wọn mọ́ àgbà. أكرمكم الله. ẹ rí wìláyà lára wọn ẹ rí báyìí wòlíì ní bàbá wọn. gbogbo àwa tá àwa kéékèèké báyìí àwọn ọmọ kéékèèké báyìí àwọn ìdí قواكم الله. bí Ìlọrin ti ní 1983 tí wọ́n jẹ ìmáàmù Ìlọrin bẹ̀ ń gbígbóná ń jọ́nà jù báyìí lọ torí Ìlọrin òtútù dì sí iná o má kọjá yìí rẹ o. أكرمكم الله. gbogbo àwọn àgbàlagbà ẹsẹ̀hún gbogbo àwọn àgbàlagbà lọ́rin ni wọ́n papọ̀ gbà fún Ọlọ́run lára bàbá ìmáàmù wọ́n wá sọ wọ́n di tí ìmáàmù kankan ọ̀dà. mo sọ lórí programu rédíò lánàá gbogbo ìmáàmù mọ́kànlá tó ti jẹ ìmáàmù Fúlàní ni wọ́n jẹ́ wọn ò gbàgbà fún wọn yányán. أكرمكم الله. gbogbo ìmáàmù tó ti jẹ mọ́kànlá ṣáájú kí bàbá ìmáàmù yóò tó débẹ̀ ìmáàmù Fúlàní ìmáàmù Màlẹ́ ìmáàmù Gàmbàrí ẹ̀sẹ̀rì fún wọn ti pín kálukú nù wọ́n kàn gbà wípé láàrin ìmáàmù Fúlàní ìmáàmù Gàmbàrí ìmáàmù Màlẹ́ ìmáàmù Gàmbàrí ìmáàmù Fúlàní lágbà ẹnu bí tí wọ́n fi tì sínú. àbẹ́kùn ó ṣe ìtìláàkù ó kọ fún ìmáàmù àgbà ẹni wọ́n kọ́ pé bẹ́ẹ̀ lọ́rin ni. لا إله إلا الله. àfà yìí bàbá. bí lọ́rin tí màá gbà fún yàtún ìgbà kan yẹn wọ́n gbà fi léyìí.
Allahu Akbar. wọ́n gbà yìí ohun yìí yàtọ̀. Allah. àfáà yìí. نأتي أعواد منيرنا الإماما فأبكت جفننا دمعا غماما. فأبكت جفننا دمعا ọlọ́run o. فأبكت جفننا دمعا غماما. Màmá máa gbà. وأبكتنا وليت الدمع الجديد ويطفئ في القلوب أسى دراما. Màmá máa gbà. وصار القلب منكسرا جريحا. وهذا الجروح لا يدري اتهاما. Ọ̀pọ̀ lẹ́mọ yìí bàbá tó bí yín, àmọ́ wàá mà wájú yín lọ. Béèyàn bá sún ọwọ́ mọ́ ojú púpọ̀ kò ní rí láàbẹ̀ mọ́. Béèyàn bá sún ọwọ́ mọ́ ojú púpọ̀ èèyàn ní rí láàbẹ̀ mọ́ bọ́ bí ọba sì yọ sí wò ní sọ òrìpọ̀ ò ní rí mọ́. Bàbá àmọ́ máa gbà nílọrin. Ẹ mà kúure púpọ̀. Bàbá wa Dr. Al-Imam Muhammad Al-Bashir bun Sheikh Al-Imam Saleh Afọ Onídà ẹ mà kúure púpọ̀. مدبر ما يقول أليس الموت يحترم الإمام. Ikú wa adha daharu mudtari ما يقول يحترم الإمام. àwọn ni wọ́n kírun sí wọn la. Àwọn tó yẹ tó gbé bí yẹn bá kírun sí wọn la tí ó bá fàníyàn dáadáa kí òní kí pẹ́. فقال قد هذا الرهيب عما يدري له فينا مقاما. 1992 kan náà ló jẹ́ bàbá Gbàlágége rahimahullahu ta'ala. Àwọn náà sí wọ́sẹ́ bàbá àmọ́ má gbà nílọrin náà wọ́n kírun sí wọn la. عما يدري بأن له بلادا تقوم إذا الإمام لها مقاما. Ikú عما يدري ń bọ̀ náà. بأن له بلادا. Ikú ọmọ kí bàbá àmọ́ nílọrin ni. بل ربيه له قواما. Àwọn àlọ́ tó ṣe pé ahabuhu wọ́n fẹ́ràn ẹ̀. بل ربيه له قواما. Bí lọrin ti fẹ́ràn máa ikú òsì wo bá ti fẹ́ràn máa mọ̀ wá tó. بل ربيه له قواما. Àmọ́ òjò náà lọ́hùn-ún bàbá wa màmá gbà wọn náà wọ́n kírun sálàjì àgbàlá. الله. Àwọn kírun sáfà àwọn àgbàlá kírun sí bàbá wa làjì àgbàlá. أنا الأرض معرفة وفضلا. Àfà yìí أكرمكم الله. wìláyà ti wọnú kinní yẹn fún wọn. Wìláyà ti wọnú ẹ̀ wọ́n ti di wòlíì. Wọ́n di wòlíì. Màmá àgbà bẹ́ẹ̀ bá lẹ fẹ́ màmá ọgbà wóde yín tí màmá bá ní excuse pé dákun ẹ̀ ní lè wá wọ́n máa wá tù ọ́ wọ́n máa bẹ̀ ọ́ wọ́n máa ṣe nǹkan tí ó dùn ọ́ nínú àmọ́ ẹ̀ ṣe bí bóyá ìlàjì òde ni ò ṣe mọ́ ni. لا إله إلا الله. Màmá àgbà ò ní lè wá. Màmá àgbà ò ní kára hàn fúnra ara yín lẹ́ẹ̀ máa yọ owó. الله. Fúnra rẹ̀ lọ́sọ̀ 10 dọ́ndrẹ́dì. Kì í ṣe kí wọ́n gbọ́ màmá àgbà dénú yọ ọmọ ìbéèrè iwájú màmá àgbà là ń lọ yìí fúnra rẹ̀ náà lẹ́mí rẹ̀ ọmọ yí padà bí ọba jòkó. Ọ̀sọ̀ 10 rẹ̀ di 100 ọ̀sọ̀ 20 rẹ̀ di 200. الله. Bọ́lá ti ṣe wọ́n nù. Tẹ bá sì jòkó ní jòkó kan tẹ bá rò pé wọ́n ti pẹ́ tẹ̀ ń bínú táwọn kan fara ya yẹn bá ti fi tán rẹ́rìn músẹ́ báyìí ẹni tí ń bínú ọ̀bà máa rẹ́rìn. Kàlá àrùkùnlá ẹ̀wọ̀n wulẹ̀ ẹ̀ náà la retí ọgbàgbé náà. Àló ti di wìláyà sí wọn láà. أنا الأرض معرفة وفضلا فهذا المجد واكتسب الوساما. Màmá àgbà ti
sọ wá ló kọ rí ńlọrin وخطه ẹ sì sọ wá ló kọ rí ẹ make wa proud òsìlè máàmù tó jẹ ṣáájú yín tó gba dókítà rí òsìlè máàmù tó jẹ ṣáájú yín tí wọ́n fún láwo ní national award rí OON لا إله إلا الله máàmù tó jẹ rí ẹ sì pọ́n wálé àti rásọ yín dàbúrà báyìí. وخطه على سجل المجد اسم البلاد فصار في اليوم يوما bàbá ìmáàmù إمام شمسه عزت وعمت láì ṣe karahàn ẹ ní dèlú kan kí màmá àgbàdo ọmọ step down fún yín. إمام شمسه عزت وعمت bàbá ìmáàmù àgbà tó sọ wípé oorun yín عزت وعمت ó sì kóyìn bá wa ó kì kárí gbogbo ayé. ولا تدري إذا ظلاما òkun ọwọ́ náà má lẹ́yìn tẹ́ fi palẹ̀ mọ́ tẹ́ lọ. aláyò òkun ọwọ́ náà má lẹ́yìn. فصرنا في معزته أعزا àfa òṣèlú أكرمكم الله òkun ọwọ́ náà má lẹ́yìn ọba àmọ́ má gba stain kankan ọba wọn. ọlọ́run ò stain wọn títí wọn fi sí wọ. ẹ dákun jàmá bàbá màmá àgbà nílọrin kí ni wọ́n jẹ máàmù lélẹ́rí wọ́n jẹ máàmù lórí ìbáadá àti ìmọ̀. أكرمكم الله ẹ̀sìn àti ìmọ̀ wọ́n wá darí wa pẹ̀lú ẹ̀sìn gbogbo kálukú wọn wò wọ́n bí wọ́n ti ga wọ́n wá lo gíga wọn àwọn síbi pé wọ́n wá nílé kéwú ńláńlá. الله màmá àgbà ẹ̀rí màmá àgbà jẹ ìmáàmù lórí ìbádà àti ìmọ̀ لا إله إلا الله wọ́n wá jẹ ìmáàmù lórí àfà ẹkún mi là bá máa sun lónìí tí ó sì ní ṣe padà. لا إله إلا الله tí ò ní bá mọ́ wọ́n máa wá béèrè rípa rú bí màmú yóò ti wá tóbi tó kí wàá lè rípa rẹ̀ ọlọ́run àmọ̀ dúpẹ́. فصرنا في معزته وعزا وصرنا من كرامته كراما bẹ́ẹ̀ bá ti bù fún yàn nínú yìnyín wàláhì bóyá torí pàwọ́ àjọ ọmọ wọn ni yóò àwọn ọmọ àgbà bá ní lágbájá máa wọlé gbogbo ayé sì dojú bolú ẹ̀ lóde yẹn dẹni àpọ́nlé nù. وصرنا من كرامته كراما أكرمكم الله wọ́n jẹ́ kí bí n ti sọ yìí yóò máa já kálukú nú bẹ́ẹ̀ bóde bá fún jù bẹ́ẹ̀ lọ tó ń bá wọn ńlá gálá láàrin àwọn èèyàn kan fẹ́ kí ìmáàmù wàláhì wọ́n gbọ́ láyè wọ́n máa bọ̀ náà ni wọ́n bọ̀ náà ni wọ́n bá mọ́mọ́ kan lábùkù lónìí ọ̀wọ́n nínú ìṣesí wọn ọ̀wọ́n nínú ìṣesí wọn ọ̀wọ́n nínú ìṣesí wọn púpọ̀ bẹ́ẹ̀ gbígbó ìjókòó ìtiwá fún tó yìí ẹ̀rì èèyàn wọn láàrin èèyàn bọ̀ pé ọ̀sáfẹ́ kí wọn náà ni wọ́n pè máa bọ̀ náà ẹgbàá láyé ọlọ́run o الله dákun àwọn àkọ́kọ́. أنت لنا الإمام بما فضله قوائمه وسخافة سلاما àjàlánà lè ìmáàmù bìnà àfádúlẹ́yìn ìmáàmù ẹ̀sìn mọ́lẹ́ ọlá ẹ̀sìn máa kalẹ̀ fún gbogbo ọmọ Ìlọrin. قوائمه وسخافة سلاما nàwáfíìsù tùkọ́. حافظ التقى والباب علما وآتوا يعلمنا الالتزام وهايته يعلمنا الالتزام قطع إليه ń bọ̀ fà yìí. نعم àjàlánà lè ìmáàmù bìnà àfádúlẹ́yìn. أنت لنا الإمام بما أفضل قوائمه وسخافة Allahu akbar gbogbo ńlá ńlọ láti 43 years ago àbá àmọ́ máa gbà الله wọ́n wá fi ìfẹ́ so wá pọ̀ الله àbá àmọ́ máa gbò nílé ibi tí wọ́n yé dé wọn ò ní wọ́n bí wọ́n ṣe manage everybody أكرمكم الله
àfà njọta lánàá tàná kan tó le àná kan tó le ha Allahu akbar Allahu akbar. bàbá bá lọ́nà ọlọ́run mọ́sà bá mú wọn dúró. Àmín. ọlọ́run bá mú wọn dúró. Àmín. mú wọn dúró àfà yìí. alọ́ bìkan wọ́n ń kìlọ̀ ẹ̀mí gúngùn fáwọn èèyàn pé ó yẹ kéèyàn béèrè ẹ̀mí gúngùn fa. ó yẹ kéèyàn sakitiyan bẹ́ẹ̀ mi ló ṣe gun fa. àìgùn ẹ̀mí ọ̀dá fa. wọ́n sọ pé kinní kan lè pààyàn wọn pé kò tí ì lò ó púpọ̀. àfà yìí. bàbá tí wọ́n lọ yìí. Akramakumullah. gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ oyè nílọrin lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fẹ́ẹ́ mọ́ sí tí ò sójú wọn. Allah. bàtàlà gúngun ẹ̀mí ni. gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bó làásè yìí ńlọ́fà àti gbogbo ẹ̀ fẹ́ wọlé lánàá. a tètè gbọ́ pé a máa lọlé màmá gbọ́ ọmọ wa bẹ̀ bá aago mẹ́fà wọn bá ti rí pọ́jọ́ tọ̀ kálukú ọ̀dọ́là. Agbani ẹ̀rí kú màngúdú fi jẹ, ẹ̀fọn kú màngúdú fi jẹ, màngúdú ló kú ìyọ́kẹ́ni tí ó jẹ. Bàkátì bàlẹ́ yẹ́bílẹ̀ lákìrọ̀ ní iná. Àfà. Àbúrò ìmọ̀jọ bọ́tí abiná ìtọ́ máa. Ọmọ akéwì tí máa ń wá àlùbáríkà. Ẹ lè rin orí pa màmá àgbà. Akramakumullah. Àbá màmá àgbà nínú tán wọn. Wọ́n kéwú lọ́dọ̀ àwọn àfáà wa àgbà ní àyín ní kéwú pilẹ̀, Kùránì pilẹ̀. Wọ́n wá ké ìlì mi lọ́dọ̀ àwọn afọ Mọ̀lánà Sheikh Sa'adallah tí wọ́n jẹ́ aṣáájú wọn nínú ilé ní Ọlọ́run mọ́sà ké gbogbo àwọn tó ti lọ ní. Àmín ya Allah. Wọ́n wá ké lọ́dọ̀ àwọn àfáà wa àgbà ń sàkámà. Wọ́n wá ké lọ́dọ̀ àwọn àfáà wa eléré ìlàlánà mu. Lẹ́yìn tí wọ́n jẹ náà nì bàbá mọ́mù fúnra ara wọn ni wọ́n fẹnu ara wọn sọ wípé gbogbo àwọn tí ń lọ ilé kéwàlàjì àgbà àti àrí wọ́n sì mọ̀ wá sọ lárúbáwá gan ló jẹ́ ń lọ. Fàzáàkà ìmáàmù náà àbẹ̀dù Bashiri. wọ́n wá lọ ilé kéwàlàjì àgbà. Torí mo yà á sílì lọ́mọ yà á ti màlámà. Wọ́n wá sọ lánàá nígbà tí mo kó lórí rédíò. Ẹnìkan wá pè mí wọ́n ní abájọ àbámọ́mù wọ́n pè kéwù inú yìí ó sì dùn wọ́n pè kéwù ẹni ọlọ́lẹ̀ lárúbáwò tó máa wò wọ́n lẹ́nu. àfà ọ̀kanu èyí tí mo wá rí tó wá tóbi nínú wa wọn. gbogbo tí wọ́n bá wá ké ní kéwù àti tí wọ́n bá wá sọ wọ́n èyí gúnjìká pẹ̀lú ẹ̀ wọ́n kàn sọ dé ẹ̀yin tẹ́ bá gbọ́ yé ẹgbọ́ yé náà ni àmọ́kẹ́ ẹ̀wọ̀n ní àwa la sọ wọ́n kàn sọ yóò ti yí ẹ̀yàn oníkéwú ó dàbẹ́ ẹ̀hó wọ́n máa bọ́rọ̀ wọn lọ. kìlò mélòó lẹ́nu mi wí nísìnyí àbá tó jẹ́ kí híhó dààmú kìlò tí sọ nísìnyí tí híhó ti dààmú rẹ̀. Fàzáàkà ìmáàmù náà àtàbí Bashiri. Ọmọ bá gbà. Torí mo lọ sílì lọ́mọ yà á ti màlámà. Gbogbo ẹ̀yin àfẹ́ ẹ̀ má lè tọ́ rẹ̀. Bókù sọ̀wọ́ rẹ̀ lásán ìmọ̀ máa gbọ́ wà àlìjánnà. Insha Allah. Ọlọ́run bàbá mọ́ máa gbà. Ọlọ́rẹ̀ ni wọ́n máa gbà. Wọ́n máa bẹ níjòkó àdúrà ẹ̀ gbogbo ìmọ̀mù ẹ̀yà bá dẹ́ mọ́ sọ̀rọ̀ mọ́ máa gbà lẹ́yìn ẹ̀ dìyẹ. Akramakumullah. Ọ̀dà ìfẹ́ yìí mi. Ẹ sọ fà rẹ̀ ni. Ayyakumullah. Nítorí pé tí wọ́n máa gbọ́ pa lóde kọ́lẹ̀ ẹ̀ pa. Ntí wọ́n fún màmú àgbà kọ́ ni wọ́n fún yín màmú àgbà lẹ́ ń jẹ. Nígbàdáwà náà láwọn àṣírí kan pé àṣẹ bí dókítà tí máa jòkó nì ni wọ́n máa ṣẹ́wọ́ báyìí fún kínní fún gbá fáwo nítorí owó mi tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ àgbà ti gbówó lọ àwọn àgbà ti gbówó lọ ọ̀wù ẹ̀ máa pa fúnra yín nísìnyí ká máa rí. Rahmani tẹ́tíra wà fọ́dọ̀ alayka rahmatu dawama wà fọ́dọ̀ alayka rahmatu dawama. Yorùbá Ànábì Muhammad. Tu'azzina al-'anama al-mawt hidin. Ìtọ́jà dùn àwọn ènìyàn fẹ́.
عليك سلامة الرحمن كثيرا وفاض عليك رحمة دواما وفاض عليك رحمة دواما. ẹ dákun jàmáà fún àbá máa ń bá ń bẹ lóde tíyẹn bá ké kùránì tó bá wù wọn lórí wọn sì yọ owó àpò wọn máa fún náà fún ẹni tó ké kùránì. Allah. àwọn sì làkọ́kọ́ máàmù tí í ṣe bẹ́ẹ̀. Allah. nígbà nìkan tó bá jáde tí wọ́n bá ní yóò yàn nábì ní o. Sallallahu alaihi wasallam. sáàtì máa ń yìn. Bàbá. sáàtì yìn dáa sáàtì yìn dáa. wàláì bàbá ẹ̀rí wọ́n lè dìde tí wọ́n máa ná lówó fúnra ara wọn. bẹ́ẹ̀ làwọn ti ń kọ orin yìí. bàbá òní wàhálà ló ṣe. pàápàá jùlọ ẹni tọ́lọ́wọ̀n bá ní onílọ́kì. ọ̀pọ̀ ń tọ́da àmọ́ yí ọ̀yà sí. bàbá ẹ pè wá. ẹ pè wá. La ilaha illallah. máa tún kàn wájú mi báyìí. wọ́n máa wá náwó fún ẹni tí ò náwó fún tẹ́lẹ̀ padà máa náwó fún. Allahu akbar. ìmọ̀rú ẹ̀mí abiyamọ bẹ́ẹ̀ tọ́lọ́ ń bùn wọn. Alayka salamati rahman kathira wa fada alayka rahmatu dawama wa fada alayka rahmatu dawama. àwọn alákùnrin fún ilé alájí àgbà púpọ̀ wọ́n sì ka ilé alájí àgbà kún púpọ̀ wọ́n sì ẹ̀rí wọ́n bùkátà alájí àgbà púpọ̀ wọ́n sì rálùbáríkà alájí àgbà jẹ́ púpọ̀ wàláhì ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ bàbá rálùbáríkà alájí àgbà jẹ́ púpọ̀. Akramakumullah. àmọ́ kìnnì kan bẹ tí bàbá máa ṣe tó wàláhì wàlí ọlọ́run ni wọ́n wàláhì wàlí ọlọ́run ni wọ́n. wọ́n fọ́nbù wọn ò sì pé gbogbo àfá ẹ̀dá pẹ̀ kí sọ̀rọ̀ yìí àbá àmọ́ máa gbọ̀ fọ́nbù wọn ò sì bí ará Ìlọrin pé ẹ bá ń lo ohùn mi ọmọ kéwù wọn ni wọ́n ń kọ́. Akramakumullah. àbá ní tó wú àfá mi nù bá wọn ò pa àfá mi ọba wọn lò ó ẹ wá wo iye ọmọ kéwù lónìí tó sọ wípé bá máa ń bẹ láwùjọ nínú Ìlọrin tòní in fact reformer ni bàbá náà nítorí pé ńgbà tá a máa ń sọ pé ohun àdàbíyà tá a ń sọ pé ohun mẹ́ríkàsì ń tá a padà wí náà ní ohun mọ́mú àgbà. Allahu akbar. tó sì kárí ayé bẹ́ẹ̀. Allah. kódà wọn ò rí ló ń lú mi bí lọrin ti ń lò. Allahu akbar. ẹ dákun gbogbo nǹkan wọ̀nyí ó fi yé wa pé lóòótọ́ ẹni wàlíyà ọlọ́run olórí bàbá wa mọ́mú àgbà àmọ́ lọ́run dákun alayka salama. alayka salamati rahman kathira wa fada alayka rahmatu dawama wa fada alayka rahmatu dawama. ẹ dákun jàmá ẹ jẹ́ á gbìyànjú káwa náà má ṣàbòsí ẹ̀sìn ẹ jẹ́ á gbìyànjú ká má ṣàbòsí ẹ̀sìn àìṣàbòsí ẹ̀sìn ló jẹ́ ká náà rí báwọn fún bàbá ìmáàmù lónìí tó fi rí báyìí. Allah. kò sí ọmọ Ìlọrin tí ikú mọ́mọ́ àgbọ̀dùn ẹni kọ̀ wá sẹ́ni tẹ́rù ọ̀gbà pẹ̀lú bá náà tò ní ti rí. Akramakumullah. tọ́ ọlọ́run jẹ́ alẹ́ mi àtàlàáfíà. Àmín. àwọn àgbàlagbà wa wọn ò pìtàn àná fún wa báwọn wọn ò pìtàn àná fún wa báwọn pé ìmáàmù kan wá kú ọ wá rí báyìí wọn ò pìtàn bẹ́ẹ̀ fún wa wọn ò pìtàn jẹ́ ẹ̀ta fún wa bẹ́ẹ̀ wọn ò pìtàn jẹ́ ẹ̀rin fún wa bẹ́ẹ̀. amẹ́kálukọ́ lọ sọ́ra pẹ̀lú nífàákù torí tí ń dà wá láàmú mùnáfíkí náà ni. la ilaha illallah la ilaha illallah wọ́n bẹ̀ nù wa nísìnyí àfà bá a ti jọ wà ní àyínsí yọ́ sọ kòtò lẹ̀ bó bá tún ráwọn tó fẹ́ ṣe kí n lójú wọn yọ́ ká tó kòtò sókè yóò bá òun náà bá tún rólù sòkòtò kó tún lè jọ wọn. a ní àmánà mímọ̀ báwọn a lámánà mímọ̀ ìjọ tí ìlú lé àfà táwa yìí jìyà nítorí ilé àfà Alimi. Akramakumullah. ìjọ táwa yìí jìyà nítorí ilé àfà Alimi ẹ rántí ọjọ́ náà tí bàbá ọba Ìlọrin bá wọ̀ tún mọ́mọ́ àgbà ni wọ́n rí wọ́n bá wò sí mọ́mọ́ àgbà ni wọ́n rí
wọn wá wọn ti wọn dúró àfà àṣẹ wa níjọ wọn bóòlù àṣẹ níjọ wọn ebi ni wọn lábọ̀ tìbọ̀ tán yìí tálẹ̀ yóò fẹ́ jọ bí èsè ń tọ́ láti bọ̀ tán. Allahu Akbar. wọ́n dúró wọ́n bá gbà dúró wọ́n dúró bí nǹkan bá le àfà wọ́n dúró tinú ilé àlùbáríkà ní gbẹ̀ngbẹ̀ng ni ẹ mọ́jà wà ní oṣù mùnáfíkì. àwọn sàábé wọn bẹ̀rù mùnáfíkù púpọ̀ mọ̀gbọ́n lọ́dọ̀ bàbá wa àgbà yára Adamallahu hayatahu. wọ́n àṣì ètí ìbẹ̀rẹ̀ o wọ́n lé mi wá sí de ní o àwọn wà sí ń bọ̀ o wọ́n ní nígbà tó ká má fi jẹ́ pé àsìkò bàbá lónìí a sì wá jòkó lásán ni wọ́n lé mi wá sí o àwọn wà sí ń bọ̀ o èmi kan ṣàdúrà ní o. Akramakumullah. wọ́n ní Sayyidina Umar Radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu wọ́n ní Sayyidina Umaru ńjọ́ kan ńgbà tásìkò rẹ̀ ń tó ọwá rẹ̀ bọ́bá wa mọ wàrà bó ti mú ní ọ̀yà bó ti mú ní ọ̀yà ọwá pé dókítà àwọn àjọ náà tí wọ́n máa yàn án tọ́jú dákun mi ti ń ṣe mí yìí èyí kọjá jẹ̀díjẹ̀dí o dàbí kò kélé yìí o ha ìmáàmù khalifa apàṣẹ mọ̀mìnì tọ́ bọ́lọ̀ ń bá sọ wípé ẹ bá láwọn àsọ́ọ̀lẹ̀ tẹ fẹ́ sọ ẹ máa sọ kalẹ̀ o lórí bí ẹ ti ní ń ṣe yín yìí ọ lágbà o. Allah. bẹ́ẹ̀ni ṣe bí wàhálà lọ lọ́hùn kó lọ́dà sáyé fún wa ní àyín ọ̀sájà fi yín wọn lẹ̀ àwọn dókítà máa ma bí tí ń lọ yìí àfi nǹkan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan báyìí ṣe yóò rí báyìí tí o sì ṣe rọ́ǹgà náà. wọ́n ní pé kí ni Sayyidina Umar ṣe Sayyidina Umar wọn lọ́wọ́ pé ọmọ rẹ̀ Abdullahi ibn Umar onídàkùn wa Abdullahi ibn Umar Abdullahi wa lọ sọ́dọ̀ Huzaifa ni ẹni tó súnmọ́ Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Huzaifa wa ní kíní kẹta lè pè ní blacklist lọ́wọ́ Huzaifa ló ní ìwé kan lọ́wọ́ tá Ànábì máa kọ orúkọ àwọn mọ̀náfìkì sí. Allah. Huzaifa ló ní ìwé kan lọ́wọ́ látọjú ayé Ànábì tá Ànábì máa kọ orúkọ àwọn mọ̀náfìkì sí. lágbájá o nǹkan bẹ pẹ̀lú wa ni mọ̀náfìkì ni. Huzaifa wá dé ńgbà tó dọ́dọ̀ Sayyidina Umar wọn ni Umaru wá dì mọ́ dákun mo bì ọ́ mo fọlọ́hun bì ọ́ mo fojú sí Ọlọ́hun bì ọ́ dákun inú ìwé ọ̀dọ̀ rẹ ṣé kì í sí nínú àwọn tí wọ́n kọ bí wọ́n bẹ̀rù mọ̀náfìkì. dákun bá ń wowó dákun Allah. ṣé ń sí mbẹ̀ wọ́n ní Huzaifa wá dákẹ́ lọ àyà Sayyidina Umaru ń já wọ́n ní Huzaifa wá sọ̀rọ̀ ọwá ní aqulu laka wala aqulu li ghayrik ń sọ fún yín àmọ́ ní sọ fẹ́ nìkan kan mọ́ wọn ò ní máa sọ fún yàn àyà Sayyidina Umaru tó ń já ẹ pé kí ni wọ́n padà wí ni. Akramakumullah. ìrẹ Umaru ò sínú mọ̀náfìkì. Allahu akbar. nínú ìwé ọ̀dọ̀ mi ò sí nínú mọ̀náfìkì. ẹ dákun bí n ti ń sọ yìí inú ẹ̀ṣẹ̀ tára lọrin fi máa bára wọn ṣàwàdà láyé ẹ̀ṣẹ̀ tí wọ́n léyìn ọwọ́ jẹ̀dùn ná Ìlọrin máa fi bára wọn ṣàwàdà mọ̀náfìkì ni wọ̀nyí. àwọn àti mọ̀náfìkì àti àyè mọ̀náfìkì ni wọ̀nyí. Ahlul Qur'an. Inna ra'aka binayati hajati alayka alayhi hasudi. wọ́n ní nígbà tí wọ́n sọ fún Sayyidina Umar pé ò sí nínú ìwé ọ̀dọ̀ mi ò sínú mọ̀náfìkì. ẹ dákun jàmáà inú Sayyidina Umar dùn radiyallahu ta'ala anhu sábà pé wọ́n bá rí báwọn kí ni ó ṣẹlẹ̀ èyí inú àwa ó dùn inú ó dùn àmà rẹ̀ rìn wọ́n ní Sayyidina Umar wá yọ̀ǹda rẹ̀. Akramakumullah. nígbà tí Huzaifa wá lọ bàbá wa ìwà Islam Ọlọ́run ní fi yín lẹ̀ láyé láti bàbá ìmọ̀ọ́mù. Akramakumullah. ti wá ní o. Ahlul Qur'an. Inna ra'aka binayati. nígbà tá a wá lọ bẹ̀ kí la wá rí mọ́bọ̀ tiẹ̀ ní o. hajati alayka alayhi hasudi.
bẹ́ẹ̀ ní ọkàn wa pé báwọn bá lọ òde wọn ni wọ́n á tékèwé tiẹ̀ ní mọ̀sẹ̀ mọ̀nàbìkì. وتذاكروا أبويك أيام الشقاء mọ̀nàbìkì mọ́. ويقارنوا ما بك بالمشهود. ntọ́ba dúró ntọ́ba ṣe ose ntọ́ba sọ̀sọ́ ebi Yorùbá ló sọ pé bá a ti ṣe làwí ẹnìkan yà náà lódì. ntí ń da ayé láàmú jù mọ̀nàfíkì ni. ẹ dàkún mo fẹ́ kálukú rí ti wá di mú ni o. alùpùpù. àfa yìí. ìní ọ̀ọ́dà dùnẹ́yẹtì. nígbà táwọn bàbá ń bẹ láyé wàláhì gbogbo tí ń wí èmi máa wí lójú wọn. akramakumullah. kí n sì ní dẹ́yìn wọn kí n wí mi. alákùnrin ìwé mi ọ̀lọ́ ẹ̀rọ mẹ́ta náà láṣẹ àwọn wọn pè. akramakumullah. títẹ̀ mi fi dáhùn lóhùn. bẹ́ẹ̀ni. wọ́n ní àwọn ibi àdúrà ní kíní alákùnrin ìwé ọlọ́jàre báwọn mẹ́ta náà wọ́n ní wọ́n pè. àfa ẹ̀ báwọn wọ́n sì pè. àwọn wọn retí. àwọn ni wọ́n retí. akramakumullah. bàbá débẹ̀ tí wọ́n bá pọ́n wa lé lókun. àfa èmi lẹ́yìn wọ́n ní í ṣe wá sí èmi ni wọ́n ní í ṣe wá sí àfa wọ́n pọ́n lé ní wájú mọ́ máa gbà tó ipá àtọ̀rọ̀ wọn àti gbogbo ẹ̀ wá sí ni. la ilaha illallah. àfa yìí. àwọn olùkúrò. bàbá oúnjẹ kan àfọ̀n wá sí kan dé kò kí wọn àwọn lè jòkó ọta kéde lọ́kànkan àbá sì ń bá dùn àlọ́ wọ́n sì ń bá dùn àlọ́ wọ́n wá ṣe àdúrà wọ́n gba owó wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá sì fẹ́ ṣàpọ́nlé ẹni tó bá ṣàpọ́nlé wọn ò ní tí gbowó wọn ní kún fún àti oṣù wá sí náà wọn ò kọ gbogbo èyí tó ń wà tí wọ́n bá pa gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ̀ ń dá wọn. àwọn èèyàn ọmọ túbá nísìnyí. la ilaha illallah. ọlọmọsàjì túbá ni wọ́n bá. olùkúrò ìní ọ̀ọ́dà dùnẹ́yẹtì. tí àlẹ́ ìta ìlú alibi hasibi. bàbá ó ń tọ̀ wọ́n wá jòkó lọ́kàkà kò kí wọn wọ́n sì ní wọ́n lòun ló ṣe wá àti bàbá wọ́n sì fi bọ́ bí owó wọ́n ń gbowó lọ. wọ́n wá àwọn èèyàn ti náwó dáadáa lóde ọ̀hún dáhùn wíta lẹ́nu kan bá fetí kọ̀ ní pé lágbájá ń bẹ tó wọ́n á tọ́ bàbá dìde kọ́ máa ṣe tiẹ̀. la ilaha illallah. àwọn yòókù jòkó àwọn yòókù ń jòkó. akramakumullah. àfa arábàdá tó bàbá dìde kọ́ máa ṣe tiẹ̀. la ilaha illallah. ọ̀bàjà pé òkí mi wọ́n sọ fún pé kò ní ládàbí. Allahu akbar. àfa mùnáfìkì. akramakumullah. àti Huzaifa wá lọ tán. bàbá. Umar wá pé ọmọ rẹ̀ Abdullah ẹ̀wọ̀n bá àwọn sàábẹ̀ ti bẹ̀rù mùnáfìkì tó. ọba ti tán ọtí ìní sá fún ọ. bàbá. pọ́tọ̀ ni tó sọ lójú mi ọ̀tọ̀ ni tó sọ lẹ́yìn. wọ́n tẹ́tẹ́ kẹrù àbọ̀wọ́pítà àyàmọ̀ ṣùgbọ́n. ọwọ́ ni ìyá ọmọ mi dákun Abdullah àyímà ntí Huzaifa sọ la gbọ́ yìí wọn náà gbọ́ ó ní sí ń bẹ̀ àmọ́ gbogbo ojú ọmọ bá kú dákun máa bá ń kíyèsí tí Huzaifa bá kírun sí mi la tọ́bọ̀ wà náà tó kírun sí mi la a jẹ́ pé lóòótọ́ lọ́sọ yìí sí ń bẹ̀ li'annahu la yusalli ala al-munafiqin. la ilaha illallah. torí n ta ti mọ̀ látọjú ayé àná Huzaifa ní báwọn kírun sí mùnàfìkì la. ẹ wo sàábé títún páyà wọ́n páyà ojú pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lójú pé sẹ́yìn ṣe mùnàfìkì sẹ́yìn ṣe mùnàfìkì báyìí. wọ́n tún wá páyà yìí pé àyíká tí mo bá kú náà tán ó lè padà yọ́lẹ̀. yẹ́n tẹ́jú kálukú àmọ́ wò pé wà tó ń wú lè padà yọ́lẹ̀. ó dàbẹ́ yìí olóṣèlú bá ń bẹ ní àyín gbogbo nǹkan tí yẹn bá ṣẹlẹ̀ yẹn lè rí ìrànú Ọlọ́run bẹ̀ gbogbo tí yẹn bá ṣẹlẹ̀ yẹn lè rí ìbínú Ọlọ́run bẹ̀. bẹ́ẹ̀ ti rí nu gbogbo tí yẹn bá ṣẹlẹ̀ yẹn lè rí ìrànú Ọlọ́run bẹ̀ bẹ́ẹ̀ kan náà bí yẹn bá ṣe lọ́nà míì tí ọ̀dà ó lè bẹ̀rí ìbínú Ọlọ́run. àmọ́ kẹ́ ẹ máa ṣàbòsí kí wọ́n máa sọ fún ká ntàwá ń jẹnu wa wàláyé ntàwá ń jẹnu wa lọ́wọ́ kí ni sẹ́ẹ̀ di wa wàláyé tààrà náà Ọlọ́run ló ń lọ wáhùn. وعوضة بنعمة حاجت عليك عيون قلبي حسودي وتذاكروا. ó ti dá àfáà dákúndá dúró nítorí ọjọ́ ti lọ ìlú táwọn ti wá sí jìnnà àbí Ọlọ́run àwọn àfọwọ́ wà sí ọ̀padà nígbà tí wọ́n bá ṣe gbogbo ètò níṣẹ́ mọ̀ gbọ́ wà sí ńláńláńlá ẹ̀fẹ̀ríjì wá ta ti Ọlọ́run èké lélẹ́yìí pé ọmọ bàbá ni ẹjẹ́ ọ wá
ó rérò kò rérò wọn ò ní bínú kámọ́kùnrin kámọ́jalè kámọ́kù ní ọjọ́ Sunday ohun tí ń bẹ lọ́kàn kálukú ni pé ṣáàdùn àgbà ni ẹjẹ́ á pè é for the first time kódà bá àréèyàn ọmọ bàbá ni Imam Sadudeen àyíká bẹ́ẹ̀ ti rògbò ọ̀hún bẹ́ẹ̀ ṣe ṣùṣù ká rẹ̀ tẹ́ gbé rubí nù. akramakumullah. àmọ́ ṣe déédéé lára mi torí bàbá tó bẹ́ẹ̀ kódà mo sọ pé bàbá jù bẹ́ẹ̀ lọ. àbí ọlọ́run àbáánú ọlọ́run àfi bẹ́ẹ̀. akramakumullah. dákun ọlọ́run bàbá àmọ́ máa gbà bàbá àmọ́ máa gbà